ó stupid. Ó stupid. Koiki Media bringing the work closer to our doorsteps. Today being the date of 22 February 2024. Àwa ní Ìgbòho. Ìgbòho láwà. Olúwo. Network ni sim kini na sim 2 just one lo ni nílé lóko Koiki Nigeria náà ni ẹ̀gbọ́ yìí ẹ máa bá wa sí ẹ̀ ẹ máa tẹ̀lé wa kẹ́ máa wò olóyè sí Sunday Igboho ni ẹ̀ ń wò táwọn èèyàn gbé kò bá mú ìlú tó wá ṣòkú ìyá ẹ̀ wá ṣe ẹ̀kẹ́ fún ìyá ẹ̀. kẹ́tù rí báyìí ìlú Ìgbòho náà la wà báyìí. Máa ṣí ẹ̀ kí máa bá wa láìpẹ́ ẹ̀. Hello.
Ẹ̀wọ̀n bàbá báyìí. Máa rí báyìí. Èmi náà rí. Àwọn ẹ̀wọ̀n wọn ní rò ní bí.
báyìí máa kí ilé wá dẹni tí ò lè sunlé mọ́ ó rọrùn wàhálà gbogbo wa àsunlé mọ́ wàhálà ló wọn ni ní àwọn tí wọ́n wọ́n báyìí ẹni bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn kíláàdù tó tó báyìí wọ́n ní òlédè agbẹ́pọ̀ aráàlú kọjá ń jókòó báyìí wọ́n wà wẹ́n ẹ̀sìn kan táwọn àwọn kan gbàgbé lọ́wọ́ wọn báyìí wọ́n dùn nínú lẹ́yìn kan sínú ọmọ nǹkan kan lóòrè àlọ́ nígbà tí a ṣàwálẹ̀ fún wa táwọn fúlàní.